ṣé téèyàn bá dákẹ́ báyìí ó di dandan kí tara rẹ̀ náà kí ó bá dákẹ́? èyí ló fà á tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí fi fohùn lédè tí wọ́n sì pariwo tàntàn wípé ẹ má gbọ́ o, irọ́ tó jìnnà sótìtọ́ ni àwọn kò tí ì ní ìfẹnukò láàrin àwọn àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sọ èyí di mímọ̀ lónìí ọjọ́ Wednesday tí ń ṣe ọjọ́ 12 oṣù kẹfà nínú ọdún tí a wà yìí lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ pọ̀pọ̀ṣìnṣìn ìjọba àwaarawa èyí tí wọ́n fi àyájọ́ rẹ̀ sí èní tí ń ṣe June 12 Democracy Day. Wọ́n sọ èyí di mímọ̀ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ka ọ̀rọ̀ rẹ̀ síta tán wípé lórí ti ẹ̀kúnwọ́ owó òṣìṣẹ́ tó kéré jùlọ níṣe làwọn ti ní ìfẹnukò láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ òṣìṣẹ́, ṣùgbọ́n tí ẹgbẹ́ òṣìṣẹ́ ní irọ́ ńlá ni àwọn kò ní ìfẹnukò kankan pẹ̀lú bí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe sọ wípé 2,260 ó ní àwọn fẹ́ fi kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kúnwọ́ owó òṣìṣẹ́ tó kéré jùlọ, ṣùgbọ́n tí àwọn dúró lórí pé 250,000 naira ó ní owó tó kéré jù tí àwọn lè gbà lọ́wọ́ ìjọba àpapọ̀. Èyí ló sì fà á tí wọ́n ní ẹ má kó bọ̀wọ̀bọ̀wọ̀ bọ̀ wá lọ́wọ́ o, torí béèyàn bá dákẹ́ báyìí níṣe ni tara rẹ̀ yóò bá dákẹ́ pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe kéde pé ìfẹnukò ti wà, kò sí ìfẹnukò kankan o, a sì tí ì ní àjọsọ láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣìṣẹ́ báyìí. Fọ́nrán kan tó ń jà rìnrìn káàkiri lórí ayélujára ló ń ṣe àfihàn bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe bẹ́ẹ̀ tí ẹsẹ̀ rẹ̀ sì tàsé lásìkò tó fẹ́ gun ọkọ̀ èyí tí yóò gbé káàkiri orí pápá ní Eagle Square nílùú Àbújá lásìkò tí wọ́n ń ṣe pọ̀pọ̀ṣìnṣìn ayẹyẹ ìjọba àwaarawa Democracy Day lénìí nílùú Àbújá. Fídíò ọ̀hún ló ń ṣe àfihàn bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe bẹ́ẹ̀ tí ẹsẹ̀ rẹ̀ yẹ̀gẹ̀rẹ̀ tí ó sì ṣubú ní orí pẹpẹ tó gùn lọ náà. Àwọn tó jẹ́ òṣìṣẹ́ pọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n tún wà ní ọ́fíìsì ààrẹ ni wọ́n ti sọ̀rọ̀ síta wípé ààrẹ ó ṣèṣì bẹ́ẹ̀ ni ẹsẹ̀ rẹ̀ tàsé ni kò sóhun kankan níbẹ̀ tí kò ti ibẹ̀ kúrò wípé ènìyàn ní gbogbo wa, kò sẹ́ni tí kò lè ṣubú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ọkàn balẹ̀ wípé àlàáfíà báyìí òun náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà, kó sì wà ní àlàáfíà àti ìlera èyí tó pé. Àfi kí Elédùmarè kó máa ṣọ́ni kó sì máa dáàbò bò ni pẹ̀lú bí ìjàmbá ọkọ̀ ojú pópó ṣe ń wá ní lemọ́lemọ́ báyìí. Ó kéré tán ènìyàn 2 ni ó ti ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè nígbà tí àwọn 10 míì fi ara pa yànmàyànmà látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó wáyé ní ìpínlẹ̀ Enugu lójú òpópónà Ugwu Oyema ní Enugu sí ìlú Onitsha. Ó ní ìjàmbá ọkọ̀ náà ti wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé tí ń ṣe ọjọ́ 11 oṣù kẹfà nínú ọdún tá a wà yìí. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ìpínlẹ̀ Enugu ìyún Sókúnbí Adéyẹmí ó ṣe ní àlàyé wípé ọkọ̀ ọ̀hún ó ní ṣe pẹ̀lú àwọn ọkọ̀ míì tí wọ́n tó bíi 4 tí wọ́n sì jọ fi ara pa papọ̀ látàrí ìjàmbá ọkọ̀ tó wáyé náà. Ó ní àná òde yìí ti ṣe ọjọ́ Ìṣẹ́gun ó ní ọkọ̀ tó jẹ́ bọ́ọ̀sì náà ni ó sọ ìjánu rẹ̀ nù tó sì rárí wọ àárín àwọn ọkọ̀ tí wọ́n dúró lásìkò tí súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ ń lọ lọ́wọ́. Ó ní àwọn 2 ni wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè ní wàràǹṣeṣà tí àwọn 10 míì sì fi ara pa kọjá sísọ. Ó ní ohun tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ yìí gan-an ó ní bí ẹni tó ń wa ọkọ̀ náà ṣe sọ ìjánu rẹ̀ nù pẹ̀lú bó ṣe ní
ọkọ̀ ọ̀hún ó ní kò ní ìjánu tó múnádóko ìyún bírèkì tán sì sọ di mímọ̀ wípé bóyá òṣìṣẹ́ mọ́tò tí ń jẹ́ mẹkáníìkì náà ó ní ó ṣiṣẹ́ burúkú sí ara ọkọ̀ ọ̀hún èyí tó fi ṣe àkóbá fún àwọn ènìyàn níbi tí ènìyàn méjì ti jẹ́ ọlọ́run nípè táwọn mẹ́wàá míì fi ara pa. Ó wáá rọ gbogbo àwọn tí wọ́n ń lo ọkọ̀ lójú pópó àti ọlọ́kadà wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n máa ṣe àyẹ̀wò ọkọ̀ wọn fínífíní dáadáa ṣáájú kí wọ́n tó máa gbé sójú òpópónà látàrí àti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ Delta tó fi ìkàlẹ̀ sí Àsàbà òun ló ti ṣe bẹ́ẹ̀ dájọ́ ikú fún ọlọ́pàá kan báyìí tó ní kí wọ́n lọ rèé yẹgi fún un látàrí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kan ọlọ́pàá ọ̀hún. Ọlọ́pàá tí wọ́n pe orúkọ rẹ̀ ní Inspector Ubi Ebiri ó ní adájọ́ àgbà CD Dayi ni ó ti ṣe bẹ́ẹ̀ sọ wípé kí wọ́n lọ rèé yẹgi fún un báyìí látàrí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn ọ̀hún. Wọ́n ṣe ní àlàyé wípé ọlọ́pàá Inspector Ubi yìí ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ọ̀dọ́kùnrin tí ó jẹ́ ògbóǹtarìgì àti gbajúmọ̀ nínú fóònù títà tó mú ní ọ̀kúnkúndùn èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Onyeka Ibe. Wọ́n sọ di mímọ̀ nínú àlàyé náà wípé Onyeka Ibe ó ní ó ń bọ̀ láti agbègbè Ugbolu tó sì lọ sí Àsàbà ní ọjọ́ 5 oṣù kẹrin inú ọdún 2023 tá a lò sẹ́yìn yìí. Ó ní lásìkò tó débi tí àwọn ọlọ́pàá náà wà tí wọ́n ti ń yẹ ọkọ̀ wò ó ní wọ́n dá Ibe dúró tí ó sì dúró fún wọn láti jẹ́ kí wọ́n yẹ inú ọkọ̀ ọ̀hún wò látàrí wípé kò ṣe nǹkan ìkọ̀kọ̀ ọ̀nà ní kò kíyè sẹ́yìnkùlé ṣùgbọ́n wọ́n ní wọ́n dá a dúró títí tí wọn ò yẹ ọkọ̀ náà wò èyí tí ó fi ní àìmọye wákàtí tí ó fi dúró tí ó sì ń retí kí àwọn ọlọ́pàá ọ̀hún kí wọ́n wá ṣe àyẹ̀wò gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ó sọ di mímọ̀ wípé àìṣe àyẹ̀wò yìí ó ní ó mú inú bí Ibe tó sì wa ọkọ̀ náà tó sì ń lọ. Àkókò tó ń lọ lọ́wọ́ yìí ni ọlọ́pàá tí wọ́n dá ẹjọ́ ikú fún yìí ó ní wọ́n sì sọ wípé ṣínà ìbọn bolẹ̀ tó sì yìnbọn mọ́ ọkọ̀ èyí tí Ibe wà nínú rẹ̀ yìí. Lásìkò tí ọta ìbọn yóò fi wọnú ọkọ̀ ọ̀hún, agbárí báyìí ó ní ó ti bá gbajúgbajà òǹtajà fóònù ọ̀hún tí wọ́n sì sọ wípé ó gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra ní wàràǹṣeṣà. Ìyàwó rẹ̀ tí wọ́n jọ wà ní iwájú ọkọ̀ ni wọ́n ní kò sí tó ṣe é tí ó sì ti ẹsẹ̀ òfin bọ ọ̀rọ̀ náà èyí tí wọ́n ní gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní agbègbè ọ̀hún ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìfẹ̀hónúhàn nínú ọdún ọ̀hún tí wọ́n sì gbé ẹjọ́ náà padà lọ síwájú adájọ́ CD Dayi lónìí tí ń ṣe ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 ọdún tí a wà yìí tí wọ́n sì sọ wípé kí wọ́n lọ rèé yẹ igi fún ọlọ́pàá ọ̀hún lórí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn án. Lábala ìròyìn ìdárayá báyìí, ẹni tó jẹ́ gbajúgbajà olórin tàkasúfèé nílẹ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Portable èyún Habib Òkìkíọlá ó ní ó ti ké gbàjarè síta báyìí tó sì ti pe akẹgbẹ́ rẹ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Zlatan Ìbílẹ̀ tó ti ní kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dákun dábọ̀ kí wọ́n bọ̀ ń ra ọwọ́ ẹ̀bẹ̀ sí Zlatan Ìbílẹ̀ pẹ̀lú bó ṣe fẹ́ gbégi dínà ọ̀nà ìjẹ òun lọ́dọ̀ ẹni tó jẹ́ olórin tàkasúfèé ní akẹgbẹ́ wọn náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Davido. Portable tí ó tún máa ń pera rẹ̀ ní Ọmọlálọ́mí Zazuze ó ní ó sọ èyí di mímọ̀ lójú òpó Instagram rẹ̀ lásìkò tó ń fi ọ̀rọ̀ náà léde wípé nínú ọ̀sẹ̀ tí àwọn lò tán yìí tí òun wà pẹ̀lú gbajúgbajà olórin tàkasúfèé Davido ọ̀hún nílùú Amẹ́ríkà ní Atlanta tí àwọn jọ ń jẹun papọ̀ ó ní Zlatan Ìbílẹ̀ náà ni ó sì pè ganan sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Davido tí ó sì ń bá Davido sọ̀rọ̀. Ó ní nígbà tí ó bá Davido ọ̀hún sọ̀rọ̀ tán ló ní kí Davido gbé fóònù náà fún òun tí òun sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Ó
ó ní sí ìyàlẹ́nu òun ohun tí Zlatan sọ fún òun ni wípé ọ̀rẹ́ wa Àlàyé máa rọra o, má ṣe ìwà wèrè tí o máa ń hù sí àwọn ènìyàn tí wọ́n jọ jẹ́ olórin gẹ́gẹ́ bó ṣe ṣe fún ẹnìkan tí wọ́n pè ní Dami-Crane tó náà jẹ́ olórin tàkasúfèé fún Àlàyé Davido. Ó ní tó bá ṣe bẹ́ẹ̀ ó bà ara rẹ jẹ́ ni. Ó ní bí ó ṣe sọ̀rọ̀ yìí tán níṣẹ́ ni ọkàn òun bàjẹ́ tó sì bu omi tútù sóun lọ́kàn lásìkò tí àwọn ń ṣe fàájì lọ́wọ́ ní àsìkò tí àwọn ń jẹun náà. Ó ní lẹ́yìn tí àwọn pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún, ó ní gbajúgbajà olórin tàkasúfèé ọ̀hún Davido náà ni ó sọ wípé òun gbọ́ ọ̀rọ̀ kan wípa pé òun àti Dami-Crane náà Portable àti Dami-Crane ni wọ́n jọ lọ sínú stúdíò láti lọ rè kọrin bú òun. Ó ní òun sì fún lésì wípé irọ́ pátápátá ni èyí tó jìnnà sóòótọ́, wípé ṣe ni wọ́n fẹ́ ba ọjà òun jẹ́ lọ́dọ̀ Davido pẹ̀lú bó ti jẹ́ pé aláàánú òun tí Èdùmàrè rán sí òun láti ọ̀run ni pé kí Zlatan àti àwọn míì tí wọ́n jọ ń hu ìwà burúkú náà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má gbégi dínà ọ̀nà ìjẹ òun lọ́dọ̀ Davido ọmọ bàbá olówó náà. Gbajúgbajà òṣèré orí ìtàgé kan báyìí ni òun náà ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé o, pẹ̀lú bó ṣe já sí pé àwáyé ikú kan ò sí. Gbajúgbajà tí ó jẹ́ òṣèré orí ìtàgé eré Yorùbá èèyàn Dayọ̀ Adéwùmí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Suebebe, ó ní ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí. Ẹni tí ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà ikú olóògbé ọ̀hún múlẹ̀ ó ní Wòlíì Adémọ́lá Àmúsàn tí ọ̀pọ̀ mọ̀ sí Àgbàlá Gabriel lójú òpó Facebook rẹ̀ lénìí, lẹ́ni tó ṣe wípé ìtọ́jú rẹ̀ olóògbé ọ̀hún ló wà ní ọwọ́ rẹ̀ lásìkò tí ń bẹ ní òkè pẹ̀, tí ó sì sọ di mímọ̀ wípé ó mà ṣe o, àwọn gbìyànjú ṣùgbọ́n Èdùmàrè ó ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí Suebebe lọ. Suebebe ni wọ́n sọ wípé ó kú sí ilé ìwòsàn kan èyí tí wọn kò fi orúkọ rẹ̀ léde ní ìlú Ìbàdàn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ni ọjọ́ 12 oṣù kẹfà ọdún tí a wà yìí, tí wọ́n sì sọ wípé ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀ ó ní àìsàn èyí tí ó ṣe tí ó sì gba ẹ̀mí rẹ̀ lọ. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹni tó mú wá sí ti ìgbọ̀nyín òun náà ni àyànfẹ́ Elédùmarè. Ẹ ṣé ẹ kú àdúrótì, ẹ túbọ̀ máa bá wa subscribe sórí ìkànnì yìí. Àrólé Baba 1010 TV2.